أولئك يدخلون الجنة ولا يسلمون شيئا. Wọ́n kọ́ tọ́lọ̀ fi parí fásì wala yuslamuna shay'a. Ọlọ́run ní illa man taba tó bá túbá wà á mọ́nà tó wá gbàgbọ́ tí wọ́n tún wẹ̀ sí mùsùlùmí. Wọ́n rí gìbẹ̀ẹ́sẹ̀ létí pé irun ẹ̀ ò gbúdọ̀ cut. Wà á mílà sọ́ọ̀lì á máa ṣiṣẹ́ dáadáa, má máa pẹ̀gàn èèyàn, má máa ṣàbòsí èèyàn. Láàánú àwọn èèyàn lójú, má láhùn, má ṣàbòsí, má ṣòfófó, má ṣe kéta, má ṣe kéro. Ẹni tọ́lọ́run bá ń já lóhùn lọ́wọ́ ní taburú, má fi rẹ́rìn, ó mọ nǹkan tí ó ṣẹlẹ̀ sí wọn láàrin wákàtí kan. Ẹni tó kú lójijì, má fi rẹ́rìn, ó mọjọ́ tó máa kú, ó mọbi tó máa kú sí. Wà á mílà sọ́ọ̀lìà, ẹ ṣe dáadáa o. Ọlọ́wà ní fáwùlà ìkà, gbogbo irú àwọn tó bá wá ṣẹ́rí padà bẹ́ẹ̀, tí wọ́n ti wá ṣẹ́rí padà tí wọ́n ṣe gbogbo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí. Fáwùlà ìkà irú àwọn bẹ́ẹ̀, yadkhuluna al-jannata, àwọn ló máa wọ àlìjánà, ṣorí pé táìmù ṣì wà fún ẹ. Wala yuslamuna shay'a, Ọlọ́run náà Ọlọ́run àní ṣàbòsí ẹnìkan. Wala yuslamuna shay'a, àní ṣàbòsí ẹnìkan. So ọ̀rọ̀ wa ò ní pọ̀ lèmi fi ń sọ fún ẹ jẹ́ ká mọ nǹkan tá ń ṣe. Ẹ jẹ́ ká mọ nǹkan ẹwẹ́ ni tó yẹ pé ó ń lo ṣólẹ̀, ó ń lo pẹ̀tùpẹ̀tù, ó ń de nǹkan mọ́ra, ó ń lẹ̀ yọnu ayé, ó ń fi nǹkan fẹ́ kọ́ mu, ó tún fi iṣẹ́ lo, ó ń fi ọtí lo iṣẹ́. Ó ń jàsè jẹ ẹlẹ́ran ẹlẹ́dẹ̀. Mùsùlùmí ó ń bẹ nínú àwọn àfáà, ibo lògùn ti papọ̀ máfà, mo sọ ní last week, ibo làfà àti ìṣẹ̀ṣe ti pàdé. Ẹlẹ́kejì point of correction, ẹ̀yin tẹ́ pera yín ní ìṣẹ̀ṣe, ìṣẹ̀ṣe ni wọ́n ń pè ní traditional àbí ìṣẹ̀ṣe, ṣé mo gẹ́ẹ̀tì ẹ̀? Traditional. Ìṣẹ̀ṣe ni pé for example nísìn àwa Yorùbá bóyá ń wọ agbádá, ìlú kan nílẹ̀ Yorùbá àmàlà ló ń jẹ wọn, ìlú kan nílẹ̀ Yorùbá gbẹ̀gìrì ló ń jẹ wọn, ìlú kan nílẹ̀ Yorùbá kíní kan, àwọn àṣà ètò ìgbéyàwó wọn leléyìí. Bí wọ́n ṣe máa ń ṣe tí wọ́n bá bímọ leléyìí, culture. Yes, it's a culture. Àmọ́rọ̀ Ògún àbí Ṣàngó, Ọbàtálá, gbogbo àwọn nǹkan tẹ́ ń dárúkọ yẹn, Ọ̀rànmíyàn, Ọ̀rúnmìlà tẹ́ ń dárúkọ yẹn, worship nìyẹn, ẹ̀sìn ni, ẹ̀yin ń sìn wọ́n ni. It's not a culture. Tí n bá wà lórí social media pé mo ń kọ́ àwọn ọmọ ìyá mi lóògùn ìwòsàn, ẹlòmíràn ní wọ́n máa takò ṣẹ̀ṣe, Ògún ló ń kọ́ wọn, orí ẹ̀ dàrú. Ṣé àwọn China, Ọ̀rúnmìlà yín ló lọ kọ́ wọn ní China lóògùn? Àbò kí náà kan ni mo máa ń sọ ń gbà mí ni, àwọn kan ni mo máa ń tòpọ̀ yẹn, àwọn míì tí mo kọ́ léṣíà wà ń bẹ̀ tó dẹ̀ jọ Ògún mọ́ra wọn. Ṣé Ọ̀rúnmìlà ló lọ kọ́ wọn léṣíà? Ọ̀rúnmìlà wọn ò ní wéè tó fi ń ṣe traditional. Mo ń sọ fún nípa acupuncture táwọn Chinese máa ń lò, àwọn China. It's a traditional medicine, China ni acupuncture. Mo kọ́ àkọọ́lẹ̀ kan lọ́dọ̀ wọn, obìnrin tí nǹkan ìgbà àyà ẹ̀ bá kéré inú mọ́sálásí ni mo wà. Tó bá bá yẹ kó tóbi, ó láwọn egbògi tí wọ́n wá kó sínú kòkó, egbògi mi ní dárúkọ ẹ̀fọ́ ẹ. Wọ́n wá mú chicken tó ti kú ni òun àkànrà bá ṣe chicken. Ibi sáìdì center breast chicken yẹn, wọ́n máa fi lé lórí, wọ́n dẹ̀ bomi sí, wọ́n ṣe lágbo, obìnrin náà máa mú, nǹkan ìgbà yà á sì jáde dáadáa. Ọ̀rúnmìlà ló lọ kọ́ wọn, ìṣẹ̀ṣe nìyẹn. Fọ́sí àlọ́lá dìkírí nkún tó lọ tẹ́ra mún, wà jáde ní àbá àná, wá ìsá fa'alu fa'ishatan. Tẹ́ bá ń béèrè lọ́wọ́ wọn pé nǹkan tẹ́ ń ṣe kò rí bẹ́ẹ̀. Kí ni wọ́n sọ kọ́lù wà jáde ní àlẹ́ àbá àná? Ókè, Ọ̀rúnmìlà ló kọ́ Ọlọ́run, Ṣàngó ló kọ́ Ọlọ́run, tọ́lọ́run sọ pé kulli da'in lahu da'wahu, falitatlibu da'wahu lidayikun, falatatlibu bi aram. Èmi Ọlọ́run ní dá àìsàn kan, kí má fi ìwòsàn ẹ̀tí lẹ́gbẹ̀ẹ́. Àmọ́ mi fi ìwòsàn yín síbi nǹkan tí mo ṣe léèwọ̀ fún yín. Ibi tọ́lọ́run ti ń sọ̀rọ̀ oyin. Nínú Àlùkùránì, Ọ̀rúnmìlà ló lóyin. Ẹnìkan tí ń run tó lọ tí wọ́n lọ bá ànábì ní pé lọ fún lóyin original mu, ó mú oyin wọ́n nínú ṣe irun, ànábì ní tó lọ fún lóyin mu, wọ́n fún lóyin mu bí ẹ̀mẹ́ta, inú bá lọ. Ọ̀rúnmìlà ló kọ́ ànábì. You are not serious. Black seed oil, black powder, sídìrù, egbògi, Ọlọ́run dárúkọ ẹ̀ nínú Àlùkùránì, ṣèitún tẹ́ ń lò, wàtíìnì wà ṣèitún. Ṣọ̀rúnmìlà nìyẹn, ìṣẹ̀ṣe yàtọ̀ sí knowledge. Máa máa kọ́yàn ní nǹkan lórí social media rẹ̀ ní wọ́n dẹ̀ ń ta kò ìṣẹ̀ṣe náà kọ́ nìyẹn, kọ́ṣọ̀ ní ìṣẹ̀ṣe. Kọ́ṣọ̀ bẹ́ ṣe ń ṣègbéyàwó nílẹ̀ Yorùbá, bá ṣe ń tàbá bímọ, tíyàn bá jalè, bọ́kọ ṣe gbúdọ̀ ṣe síyàwó, àwọn oúnjẹ tí ìran kọ̀ọ̀kan ní, Ọlọ́run gan ló dẹ̀ tó bẹ́ẹ̀. Inna alaknakum min zakari wa unza waj'alnakum shu'uban wa qaba'ila ta'arafu. Inna akramakum inda Allahi atqakum.
àmọ́ ìtẹ́yìn ń ṣe yẹn ipò Ọbàtálá Ṣàngó ìrókò ẹbọ nìyẹn ẹ̀ ń wọ́ṣìpù ẹ̀ ní ẹ̀sìn ni ẹ má dà nǹkan rú ọmọ Yorùbá ni wẹ́ràn èyàn wá ń kọ́yàn ní nǹkan pé ẹ lọ mọ́wé bótú jẹ kò ní nǹkan tí South Africa pé bótú jẹ ni bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ ewé àjọba lè wà South Africa ń bì gbogbo country tí mo máa ń lọ mo máa ń rí gbogbo ewé tó wà Nàìjíríà ní most of the country tí mo máa ń lọ jọ Ọ̀rúnmìlà ló lọ gbìn síbẹ̀ ẹ kúrò nínú ojú dúdú tí wọ́n dẹ̀ ń lò òyìnbó ṣe ń pe bitter leaf ẹ̀yin ṣe máa ń pe àsùnwọ̀n òyìnbó ẹ̀yin ṣe máa ń pe ewé àsùnwọ̀n yẹn ṣe máa ń pe èyí ìkejì ẹ̀ ṣe máa ń pe ní àsùnwọ̀n òyìnbó moringa ṣé Ọbàtálá ló sọ ní moringa ṣe pé ayẹ̀rẹ́ òyìnbó ni ní Yorùbá ayẹ̀rẹ́ ni this is knowledge we are talking about knowledge ẹ má ẹ̀ka kú sínú orí kúkú ojú àwọn èèyàn dúdú púpọ̀ jù lọ́lọ́run bá fi sọ mo tún rìpítì ẹ̀ lọ kú Ọlọ́run bá fi sọ pé lóògùn ó ní ìdọ̀tí ni wọ́n najisun la taqrabul masjidal haram innamal mushrikuna najasun Ọlọ́run gbogbo ẹni tó bá ń ṣoògùn najasun ẹ̀gbin ni wọ́n onídọ̀tí ni wọ́n